Aláròyé máa wí o. Ó ṣẹlẹ̀, owó làwọn ọmọ Nàìjíríà yóò fi máa ṣe NIN báyìí. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ káàdì ìdánimọ̀ lórílẹ̀‐èdè yìí, National Identity Management Commission, ti kéde pé dandan ni kí àwọn ọmọ Nàìjíríà sanwó láti gba káàdì ìdánimọ̀ láti ìsinsìnyí lọ nítorí kò sówó lápò ìjọba mọ́. Wọ́n ní gẹ́gẹ́ bí owó kò ṣe wọlé déédéé sápò ìjọba ààrẹ Bọ́lá Tinubu mọ́, àfi kí àwọn ọmọ Nàìjíríà tán bá fẹ́ gba káàdì tuntun tó wúlò fún gbogbo nǹkan yìí sanwó ẹ̀. Peter Iwegbu tí í ṣe adarí ẹ̀ka tí wọ́n ti ń ṣe káàdì pélébé ọ̀hún níléeṣẹ́ NIMC ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò ìpàdé ọlọ́jọ́ méjì tí wọ́n ṣe pẹ̀lú àwọn oníròyìn lÉkòó. Ó ní pàtàkì ìdí tí àwọn èèyàn yóò fi máa sanwó ni láti rí dájú pé àwọn tó nílò rẹ̀ ni wọ́n ṣe é fún. Iwegbu ní ọ̀nà láti má ṣe àṣìṣe tí àwọn ti ṣe sẹ́yìn ló fà á tí àwọn ṣe gbé ìgbésẹ̀ yìí, nítorí ọ̀pọ̀lọpọ̀ làwọn ti ṣe é lọ́fẹ̀ẹ́ fún látẹ̀yìnwá ṣùgbọ́n tí àwọn ènìyàn yìí kì í wá gbà á. Ó ní ó lé ní mílíọ̀nù 2 káàdì tí àwọn ti tẹ̀ kalẹ̀ láti fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n tí púpọ̀ wọn kò wá gbà títí di òní. Owó tí kò wọlé dáadáa sápò ìjọba gan ló pọ̀ jù nínú ìdí tí a fi pinnu pé kí àwọn ọmọ Nàìjíríà máa sanwó láti gba káàdì wọn tuntun. Iwegbu tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìjọba kò lówó tó lè gbé kalẹ̀ fún àwọn láti máa tẹ̀ mọ́ nítorí bí owó tó ń wọlé fún ìjọba kò ṣe tó nǹkan. Lánrè Yusuf tóun náà jẹ́ adarí ẹ̀ka ètò ìmọ̀ ẹ̀rọ níléeṣẹ́ NIMC ṣàlàyé pé ọ̀rọ̀ káwọn èèyàn máa wá gba káàdì ìdánimọ̀ orílẹ̀-èdè yìí lọ́fẹ̀ẹ́ lófò táwọn ti ń ṣe tẹ́lẹ̀ kò yọ sí rere. Ó ní irú káàdì tuntun tí àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí èèyàn gbọ́dọ̀ nílò rẹ̀ kó tó di pé ó béèrè fún un. Láti gba káàdì NIN tuntun yìí àwọn ọmọ Nàìjíríà máa kọ́kọ́ sanwó ni wọn yóò sì mú ààyè tàbí agbègbè tí wọ́n bá ti fẹ́ lọ mú káàdì wọn tí wọn yóò sì gbà á ní àdírẹ́sì tí wọ́n bá ti fẹ́ lọ gbà á. Ìjọba ti ṣàgbékalẹ̀ àwọn ètò tí yóò mú káwọn mẹ̀kúnnù tí wọn kò lágbára láti gbà á ṣùgbọ́n tí wọ́n nílò rẹ̀ láti béèrè fún ìrànlọ́wọ́ ìjọba. Ètò yìí ṣàfihàn èròǹgbà ìjọba láti rí pé gbogbo èèyàn láì wo ipò tí wọ́n wà ni wọ́n ń rí àǹfààní wọn jẹ. Yusuf ní láìpẹ́ yìí ni káàdì tí yóò wúlò fún gbogbo nǹkan téèyàn bá fẹ́ lò fún èyí tó ń pè ní multipurpose card yìí yóò bẹ̀rẹ̀ àti pé èyí táwọn fi ń ṣàyẹ̀wò rẹ̀ wò ti wà nílẹ̀ táwọn èèyàn ti gbà. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àjọ NIMC ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ilé ìfowópamọ́ kí àwọn ọmọ Nàìjíríà lè béèrè fún káàdì wọn kí wọ́n sì gbà á ní ẹ̀ka báǹkì yòówù kí ó lè rọrùn fún wọn. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.